Mo kí gbogbo wa pé a kú oṣù tuntun. Oṣù Erena òní lọ́jọ́ kìíní nínú oṣù Erena ọdún 2023. Téńté lóṣù ńlé, òṣùpá mọ́lẹ̀ ó jùràwọ̀ lọ. Oṣù tuntun tó lé yìí, ire gbogbo ni kó mọ wọ̀ sọ́ọ̀dẹ̀ gbogbo wa. Igbá ilé wa yóò mọ lékún, àwo ilé wa sì ní kò ní pẹ̀dín. Aboyún ilé yóò mọ bìtìbìtìre. Àgàn yóò tọwọ́ àlàbòsùn yóò fi pọmọ lára. Gbogbo abiyamọ ẹ̀ ní ṣòfò ọmọ. Gbogbo ẹ̀yin ọkùnrin ńkọ́, àní bọ́ sọ́wọ́, àní bọ́ sí orí àìsàn lágbára Elédùmarè, àní bọ́ sínú ọ̀páyín keke. Ilé wa ò ní dàrú, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní dàrú, ìlú wa ò ní dàrú láṣẹ Ìdùmarè. Àní rógun nílẹ̀ yìí ó dókèrè. Etí báyìí nìyàwó fi máa ń gbọ́hùn orò. Igbó rere nílé ẹdun, òkè rere là ń gbọ́hùn arira. Ire tí mo wí yìí kò ṣàìṣẹ. Ire mi, ire ọba rìṣà. Ire ọlọ́fin kò ṣàìgbà. Túó ní tolúwo, tùfẹ̀ ní tojúbọ̀nà. Ire mi kò ṣàìgbà, ire mi kò ṣàìṣẹ. Òòṣà kan báyìí kì í kọ̀hún obì. Ire ni kó mọ bá wa lọ́ọ̀dẹ̀ gbogbo wa lóṣù yìí. Ire o.